Ìkan parapọ̀ ìkan mọ̀lé èrùn parapọ̀ wọ́n má jiyàn. Ẹ kú dédé wòyí o ẹ̀yin ará o ẹ̀yin gbogbo ilé la kí o. Orúkọ tèmi ni Jimoh Kudirat Àjọkẹ́, ẹwà èdè lábẹ́ àkóso ẹwà èdè tí a wà ní abẹ́ àkóso bàbá wa SB Bakare láti ilé ẹ̀kọ́ Government Day Junior Secondary School Airport. Ohun tí a mú wá lọ́sẹ̀ yìí ni oríkì orílẹ̀. Oríkì orílẹ̀ méjìlá ó ṣe àgbéyẹ̀wò lórí. Ṣùgbọ́n tí a bá ṣe àgbéyẹ̀wò lórí, a ṣe àlàyé lórí àwọn àléébù kọ̀ọ̀kan tí ó rọ̀ mọ́ oríkì orílẹ̀, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a kì í wáyé ká mọ̀ láàrùn kan ní ara. Ẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ kí ẹ gbọ́ òun lórí. Ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ àgbogbo idẹ, òsìgbà lọ́nà tògùn òsìgbà lọ́nà tògùn tògùn. Àwọn ọmọ béwúrẹ́ bá sọnù lómù ẹ mọ̀mọ́ lọ́gbọ́n ìran bàbá wọn èyí ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. Aníbàjẹ́ òkìkí ó bá sọnù nílé olómù apẹ̀rán ẹ mọ̀mọ́ lọ́gbọ́n ìran bàbá wọn èyí ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Anímọ̀bìnrin rọ̀gbọ̀dọ̀ obìnrin rọ̀gbọ̀dọ̀ tó láyà tó sì lọ́mú ó bá sọnù nílé olómù apẹ̀rán ẹ mọ̀ràn ẹlẹ́sẹ̀ wá pé gún ẹlẹ́sìn ni ẹran ké sí wọn. Àwọn ọmọ arọ́pọ́n ládò mi tóró ọmọ arọ́pọ́n ládò mi tóró ọmọ arọ́pọ́n ládò mi tóró ẹṣin. Nínú oríkì orílẹ̀ ọmọ olóhùn, a ṣe àfihàn nínú àléébù àléébù wọn kan tó ṣe àfihàn wípé bí wọ́n ṣe dára tó wọn kì í jalè, wọ́n fẹ́ràn iṣẹ́ ṣíṣe. Ṣùgbọ́n àléébù tí a mọ̀ wọ́n náà ni pé wọ́n fẹ́ràn obìnrin rọ̀gbọ̀dọ̀ tó láyà tó sì lọ́mú. Èyí ni wípé wọ́n nífẹ̀ẹ́ sí obìnrin púpọ̀ jù nínú àléébù tí a lè pè ní àṣìṣe àléébù láàpẹ̀. Kò wá sí àìwáyé kámọ́ ní àrùn kan lára. Obìnrin ni ìfẹ́ràn obìnrin ni àwọn ọmọ olóhùn gẹ́gẹ́ bí a ṣe. Ní báyìí a ó tẹ̀síwájú nínú oríkì orílẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò tí a sì mọ̀ pé ara àwọn àjàṣẹ́ èkó tí a mọ̀ sí ọmọ olúgbò. Ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ fẹ́ gbọ́ ohùn ẹnu. Ọmọ olúgbò àlẹ́ ìlú òògùn alẹ́ téńté jọba, ọmọ falala jóyè kankankan, ògùdù àjàṣẹ́ ọmọ arójòjò èkó. Èèyàn tó lórí kò pẹ̀lẹ́ wọn mọ̀ lówó abímọ wọn aṣòwò wọn àjèrè. Ayé onítọ̀ wọn àtòrò bí omi àfòwúrọ̀ kan, omi àfòwúrọ̀ kan àtòrò bí omi ìyálẹ̀ta. Ọmọ olúgbò àgbélépèrè ìkú ara ló bá kù sí. Àwọn ọlọ́mọ bá ń gbọ́lá o láyà nìkó. Olúgbò àjàṣẹ́ o, olúgbò làjàṣẹ́ o. Adíjọ́mọ̀ọ́rẹ́ lájàṣẹ́ ilé o, ọlọ́yà àpọ̀yà onípẹ̀lápẹ̀lá nílé ọmọ olúgbò. Kíjìpá àlàbá ń fọ̀hún ìsàlẹ̀ kòkò nílé ọmọ olúgbò. Ẹ̀rílẹ̀ àpọ̀ ẹ̀gbógun lọ́nà òde rò. Ìdọ̀fẹ́ ló gbógun lọ́nà lóde ìròyìn lọ́jọ́ sí. Igbó òkú ló gbógun dàdú lé èkó. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú oríkì ọmọ olúgbò tí a mọ̀ sí ará Àjàṣẹ́, a rí wípé kò sí nínú ohun tí ó tún jẹyọ nínú àbùdá tó jẹyọ nínú oríkì olúgbò ni wípé ẹni tó bá fẹ́ràn wọn dénúdénú wọn a máa rí ṣe bá ti ṣe, wọn a máa rọ́gbọ̀n gbégbà, ayé wọn á rójú, ayé wọn á rọ́nà, ìgbésí ayé onítọ̀ wọn á tòrò bí omi àfòwúrọ̀ kan. Jẹ́ kó tó di ní ọ̀sẹ̀ tí ń bọ̀, àwọn láwọn ọ̀dà òní dáhùn, pé lójú owó rí òkè lójú gbogbo àwọn ọmọ ìlú ó dàbọ̀.